الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. nínú útúbà àkọ́kọ́ atúnrán wa létí pé a kú múra Ramadan ó ti wọlé báyìí, a kú palẹ̀mọ́, a kú múra ìgbáradì, especially pé Ramadan yìí tún wá lásìkò tó yàtọ̀, especially pé Ramadan yìí o Ramadan tó yàtọ̀ lásìkò tó ṣe kíni o tó yàtọ̀, ẹ kú gbáradì. ẹ jẹ́ n sáré pé àṣàkíyèsí kẹmẹ́ta tó mú wa máa rán a létí pé Ramadan ti ń bọ̀. Àkíyèsí mẹ́ta. Àkíyèsí alákọ̀ọ́kọ́ ìyẹn wa òun náà ni pé opportunity Ramadan o fún ara rẹ, fún ìlú, fún orílẹ̀-èdè, fún bó ṣe dàrú yìí, opportunity ni o. Ojú méjì tó fi jọ opportunity ni pé tá a bá gba Ramadan bó ṣe yẹ àgbà lásán láì tí ì tọrọ lọ́dọ̀ Ọlọ́run, òun gan lè dá yọnu ṣe àpé lẹ́wà gba àwẹ̀ yìí lásìkò tó nira, ọ̀nà tẹ́ wá gbàgbà gan àtàrà tẹ́ dá ó sì dàbí ẹni wípé àti ìrírú ẹ̀ rí, kódà lásìkò tara ò tí ì níyó tó báyìí. ọba àlekè ọlá tá a bá gba àwẹ̀ yìí dáadáa ó lè torí ẹ̀ yọ Nàìjíríà kó lọ́fẹ̀ẹ́. ọ̀rọ̀ tí mò ń sọ ìgbésẹ̀ wọn nìkan mò ń bá wí o, kí pírẹsidẹ̀ntì wa kó gba àwẹ̀ yìí dáadáa, kó náwó, kó bọ́ ẹ̀mẹ́yẹ èèyàn tí ètò ọrọ̀ ajé tó dàrú yìí tí ó mú kí Ramadan kó nira fún wọn. Mr. President, ẹ ti ronú sí thousands èèyàn tẹ́ ẹ gbé, ẹ̀yin gọ́vnọ̀ ẹ wòye sí thousands èèyàn tẹ́ ẹ gbé state yín, ẹ̀yin senatorial yín, ẹ̀yin rep constituency yín, ẹ̀yin honorable local government yín àtẹ̀yin chairman. Lẹ́yìn náà gbogbo ẹ̀yin olówó tẹ́ ẹ lówó lọ àti gbogbo ẹ̀yin tágbára yín ká, tẹ́ ẹ bá bọ́ ara yín tán àtàrà alẹ́ yín ẹ̀dẹ̀ tó lè bọ́ ẹ̀mọye èèyàn. Àwẹ̀ Ramadan yìí ẹ jẹ́ àgbàdá pẹ̀lú gbogbo bàdà tí ń bẹ ń bẹ, chance wà fún wa. Àkíyèsí àkọ́kọ́ nù wo wípé ẹ má gbà yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ o, ẹ fi súnmọ́ lọ ní o, ẹ jẹ́ abáwọn èèyàn sọ̀rọ̀ pé chance rí o, torí gbogbo tí ń ṣẹlẹ̀ ìbínú Ọlọ́run náà wà ń bẹ o. tọ́lọ́n bá yọ́nú sí a ó lè torí ẹ̀ dùnú sí a, kọ́ wá yọ ìṣòro tá kọ́ yọ wá bí ìṣòro tá a bọ́ sí. ẹlẹ́ẹ̀kejì sẹ́mi kọ́ Ramadan ni oṣù yẹn dẹ̀ rí àdúrà máa ń gbà nù ẹ̀. ẹ má dádùn ara yín nìkan gbà o, ọ̀rọ̀ ti di ká máa gbàdúrà fún orílẹ̀-èdè wa náà. Ibi àdánwò tá a bọ́ sí Ọlọ́run yóò wá kó bẹ̀. Àwọn tí ń darí wa Ọlọ́run kọ́ wọn máa ṣe, èyí tí ọba lẹ́mìí àti ṣe bá a gbá jáde kó bẹ̀, bá nífẹ̀ẹ́ni tó lè ṣe dáadáa sí i. àmì ètí bá ń bẹnu wọn táni ẹ̀ dá ó sì rìn lànà àti ṣàtúnṣe, Ọlọ́run bá ní kún lọ jórí ṣe, ẹni tí ọ̀wà ní í ṣe torí pàníyàn rí ọ̀dá gbàjáde gbàgbára kúrò lọ́wọ́ ìtí wàá bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run bá rí pẹ̀lá. ẹjẹ́ abẹ lọ́hùn kíkankíkan fọlọ́hùn, ká bẹ lọ́hùn kíkankíkan fún Nàìjíríà, ká tọrọ lọ́dọ̀ Ọlọ́run tá a bá ń fẹ́. ẹjẹ́ àmàgbára ni oṣù náà ti wọlé, oṣù àdúrà ni. Àkíyèsí mi tí mo fẹ́ sọ fún àwọn ènìyàn pé àwọn èèyàn fara ìnira làwọn èèyàn gba Ramadan yìí o, kì í ṣèpè o. àwọn èèyàn mọ̀ pé àwọn gba àwẹ̀ kan tí wọ́n gbarú ẹ̀rí o sẹ́ẹ̀mọ̀. Àkíyèsí mi wá fẹ́ pè é ṣe nìyí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ láṣìírọ̀, tẹ́ ẹ ní group, tẹ́ ẹ ní branch, tẹ́ ẹ ní association kẹtọ́ pa yín pọ̀, ẹ jókòó gbáradì fún Ramadan. ẹ jẹ́ kí tọrẹ àánú ọ̀pọ̀. ẹni tí múra rẹ̀ lẹ́yìn pé àmọye èèyàn ni ò ní ráàwẹ̀ ìgbà látara pé kò ní sí tí ó jẹ, àmọ́ túrú rẹ̀, túrú ẹgbẹ́ wa, túrú department wa, túrú group wa, túrú mosque wa, àwọn tó bá ń wá bẹ́ẹ̀ tó bá fẹ́ lè fún àmàgbé
àkànṣe ọmọ kí wọ́n máa ṣàlàyé ni ìta náà bá sì ti mọ̀ á lọ́ máa gbé kamọ́lé. ẹ jẹ́ á ṣe collective donation ká máa gbá owó jọ láti sin àtóúnjẹ gbogbo ohun téèyàn lè fi gba àwẹ̀ ẹ jẹ́ á máa dájọ láti sin káwá tí wàá dàsìkò àwẹ̀ káwá fi máa ràn wọ́n tí kò tọ́fẹ́ ní lára ká máa fi ràn wọ́n lọ́wọ́. àkíyèsí náà ṣe pàtàkì torí pé Ramadan yìí ẹni ọba sáré kó rọ ẹnìkan lọ́rùn láti gbà á ọlọ́run ọgbà ìtìwọ̀ ọgbà yóò gbà yóò fún ọ ládàá yóò tún wá fún ọ láti pèlè yóò wá ṣàánú ẹ pẹ̀lú tó rùtì nínú àánú rẹ. àwọn àkíyèsí mo gbà sáàkíyèsí nù ẹ rí ìjọba wa àkíyèsí mo gbé sáàkíyèsí ẹ tuntun rántí ẹ gbọ́dọ̀ máa ń náwó nu Ramadan fáwọn aráàlú o oúnjẹ wìtìwìtì ráìsì ẹ̀wà gààrí gbogbo nǹkan àtowó ẹ kó fáwọn èèyàn jojoojúmọ́ lọ́sàn-án lálẹ́ ẹ máa kó fún wọn wọn gbọ́dọ̀ fara ní ara ìnira wọn gbọ́dọ̀ fi gba àwẹ̀ o èyí tó bá yìí ìjọba tẹ̀tí mọ bẹ́ẹ̀ ṣe yọ kó ń bẹ́ yìí kéré o tí mùsùlùmí Nàìjíríà over 100 million bá bínú sí yín pé ẹ fi àwẹ̀ ní àwọn lá ayé yìí ti ta mo fi Ọlọ́run búra sí bẹ̀rẹ̀ látòrí ìwọ́tọ́ yìí pé o rò bẹ́ẹ̀ èso lówó àmọ́ ọ̀gá mọ̀ pé o lè bọ́ ọ̀yàn ní Ramadan ó mọ̀ dáadáa pé o lè bọ́ ọ̀yàn ní Ramadan tí o sì ní ọ́lá wàá dórí àwọn kánsílọ̀ à ń retí yín àwọn tẹ́lẹ̀ wò lórí àwọn chairman yín lórí àwọn honorable tẹ́ wá dórí àwọn rep senator minister mr president gangan fúnra rẹ̀ gbogbo gọ́vnà wa ẹ̀yin lọ́ba ẹ̀yin lówó ẹ̀yin tẹ́ ẹ lówó lọ afẹ́ wo kí lẹ́ ṣe ìmáàmù mọ́sálásí tí ò ní gbáradì ẹjẹ́ ó yàtọ̀ lọ́tẹ̀ yìí o bàbá ìmáàmù lórí mímbàrí yín ẹ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹni wọ́n dájọ́ sọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá fọkàn balẹ̀ sí àtowó àtóúnjẹ ẹni ọba sì ti rí pé ó fẹ́ lè fóun kọ́ wa máa béèrè Ramadan ìsìn bá a ṣe gbọ́dọ̀ gbárùn wo ìtọ́jú ẹ̀mẹ́yìn ìjọba ìta sọ fún yín tẹ́ ẹ̀ bá tẹ̀lé èmi ti rí ẹni tó gun káà mẹ́rin nígbà tí ń ṣe chairman ó gun káà oríṣiríṣi nígbà tí ń ṣe chairman ó sì ń bá ọlọ́kadà wọ́n bá fa wàhálà pé òun ò lè san iye owó tó bíìlì òun lẹ́yìn tí ó ju àsìkò díẹ̀ lọ tó fi chairman lẹ̀ kò rí mọ́tò gùn mọ́ kódà kò ní mọ́ sí ni ọ̀kadà lọ padà gùn lé ayé rẹ̀. èpè tí wọ́n ń jà yín nígbà wọn tó ń jà yín lónìí ọlọ́run ọ̀dọ́bù ẹ̀ nígbà ìmọ̀ye nínú Ramadan fún yín o àfi kẹ́ ẹ dùn àwọn èèyàn nú gbogbo yín lọ rò káàkiri bó lẹ́sìn dáwọn ẹgbẹ́ APC ẹ̀yin lẹ́lẹ́ lè ṣe lẹ́ni káwọn èèyàn dìbò fún wọn ti dì fún yín aráàlú fẹ́ mọ kí lẹ́sìn pẹ̀lú àwẹ̀ wa àwẹ̀ ọlọ́run àwẹ̀ wa ó àwẹ̀ pàtàkì lọ́dọ̀ ọlọ́run débi yìí pé sẹ́yìn mọ̀ yìí pé gbàtọ́ ń sọ ó ní àwẹ̀ kì í sẹ́yìn lẹ́yìn ọkọ̀ gbà mo ti ṣe lọ́rọ̀ yẹn fáwọn tó ṣáájú yín rí sẹ́yìn mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ gbọ́dọ̀ ti ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn fáwọn tó ṣáájú wa rí ni pé nígbà tí ọlọ́run bá ń retí pé ẹ máa sìn mí nínú tó le jù tọ́lọ́run bá fi ń retí rẹ̀ àkọ́kọ́ ni la ilaha illallah muhammadu rasulullah tọ́ba di àsìkò ànábì tí wọn ò tí ì bí muhammadu kápẹ́ musa ní bẹ́ẹ̀ ń bẹ láyé ẹ sọ pé la ilaha illallah musa rasulullah kápẹ́ isa ní bá ń bẹ láyé ẹ sọ pé la ilaha illallah isa rasulullah náà ṣùgbọ́n bá muhammadu débẹ̀ muhammadu rasulullah àkọ́kọ́ tó lè kọ́kọ́ wí láyé àtijọ́ kí wọ́n tó bí muhammad kí wọ́n tó ránṣẹ́ tí ọlọ́run sọ pé ó ṣe wọn nù ẹ̀kejì kọ́ máa kí ẹnu wọn bá irun tọ́lọ́ bá ṣe lọ́ràn yàn ẹ gbé musa gan àníbi musa gan gbàtọ́ lọ́n bá sọ̀rọ̀ kì í sáré muhammed nìkan ló ń lo irun bóyá bó nìkan kọ́ ló ní àwẹ̀ ẹ bó nìkan kọ́ ló ní la ilaha illallah àbí ya musa ọlọ́ni rẹ musa innani ana Allah èmi lọ́lọ́run la ilaha illa ana fa'budni wa aqimi ssalata lidhikri musa kò sí ọba káàfin mi ọlọ́run la ilaha illallah ó wí fún musa ó wí fún isa ó wí fún ibrahim oye la ilaha illallah tí àwa náà ní ká gbọ́ pé la ilaha illallah rasulullah wọ́n lóyún yẹn ọ wà ní gbólóhùn tọ́lọ́ ń ẹ̀spẹ́kìtì
lọ́dọ̀ rẹ kápẹ́ lóòótọ́ ọba jẹ́ ẹrú Ọlọ́run. Lẹ́yìn náà wọ́n retí irun, lẹ́yìn náà wọ́n retí àwẹ̀. Sẹ́gbọ́n mi àwẹ̀ yẹn ó ti ń retí ẹ̀ bó ṣe máa retí la ilaha illallah. Ó ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn ànábì Ọlọ́run tó ṣáájú àtàwọn jẹnẹrẹ́sà tó ti ṣáájú tí wọ́n sin lọ́hùn tọ́lọ́ ń gbà á. Ó ṣe lọ́rọ̀ yẹn lórí. Tọ́ba wá ṣe lọ́rọ̀ yẹn láwa náà lórí ajẹ́ wípé Ọlọ́run ò change rárá lájọ́ tó ti dá ayé wípé ọlá ìkà àwẹ̀ pọ̀ ká máa gbà fún. Ọlọ́run láìkè àwẹ̀ pọ̀ tí nǹkan kan bá ti wá wà bá tọ́lọ́run bá ti ń repeat ẹ̀ lórí àwọn tó ṣáájú ó tún wá repeat ẹ̀ lórí èrò ẹ̀yìn ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀yà mú lọ dáadáa o. Opportunity wa wọlé ní ìsìn a sì wà nú àdánwò. Mr. President Ọlọ́run gan tó dáyé àtàwọn màláìka rẹ̀ àtàwa gan tá à ń sìn à ń retí ipa tẹ́ẹ̀kọ́ lórí èèyàn mélòó lẹ́ẹ̀bọ̀nù Ramadan. Tẹ́ ẹ bá máa tẹ́ ń pè ní Ramadan ẹ lè fi súnmọ́ lọ́hùn. Àkọ́kọ́ tẹ́ ẹ lè fi súnmọ́ lọ́hùn ni pé ẹ̀dùn àwọn èèyàn nú, ẹ̀dùn odidi orílẹ̀-èdè nú. Yàtọ̀ sí mùsùlùmí tó fẹ́ gbààwẹ̀ ẹlòmíì náà ẹ jẹ́ kó ń jẹ́ ọ wálẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ pa àwọn Dangote tẹ́ ẹ ní wọ́n já sìmẹ́ǹtì wálẹ̀ ẹ pé àwọn yòókù náà ẹ sì máa wí lẹ́nu kálíbà àmọ̀ pé serious. Wọ́n dẹ̀ ti ń pè wọ́n pé kí wọ́n já sìmẹ́ǹtì ìgbìmọ̀ owó lẹ́yìn ẹ jẹ́ wọ́n tì wọ́n mọ́lé tí wọ́n bá já. Kọ́ máa jẹ́ lórí sìmẹ́ǹtì náà gbogbo nǹkan lọ́wọ́ o gbogbo tá a fẹ́ fi gbà àwẹ̀ pátá ló dìkú pẹ́ má bí ọdẹ àpọ̀ dọ́dọ̀ ni. Àwọn èèyàn ò sì wọ́n mọ ọ̀rọ̀ sọ gbogbo àwọn táwọn fọ̀rọ̀ wá lẹ́nu èpè wọn sẹ́ kàdá fún lágbájá kàdá fún lágbájá. Àwọn ọ̀sọ́ pé kàdá fún yín o ṣùgbọ́n àwọn tí ń ṣépè wù tẹ́ ẹ̀ bá ṣe dáadáa kíákíá èpè wọn kọ́mọ̀sẹ̀ o. Gbogbo àlàyé tẹ́ ń ṣe fún wa pé ẹ̀yin máa tẹ́ ń ṣe ẹ fẹ́ kánjú ni gbogbo èyí ọ̀ràn tí ń bẹ ńlẹ̀ o. Ẹni ebi ń pa solution rẹ̀ kọ́lẹ̀ fún solution rẹ̀ kọ́ nítorí wípé ìnira yìí tó bá ṣe pé lóòótọ́ lẹ bá máa ń tẹ́ ń ṣe ẹ wá ń sọ fún wa nígbà ẹ máa ń tẹ́ ń ṣe kápẹ́ lóòótọ́ lẹ bá máa ń tẹ́ ń ṣe ó yẹ kí ìdíyẹn fi lè mọ̀ pé ẹ máa ń tẹ́ ń ṣe ni pé ó yẹ kó jẹ́ pé àní mọ̀ pé ẹ ti tó nǹkan ṣe tí nǹkan ó fi látòṣe kì í wá sí pé ìyàlẹ́ fi jẹ wá nígbà bá jẹ àjẹ nígbà yẹn ní ìdárọ̀ wà àbúrò fìyà jẹ wá kí ló dé tẹ́ ẹ̀ jọ̀ǹda sọ́bsidì náà kẹ́ ẹ fi kọ́kọ́ wójú tù sí àwọn olè tí bá mi owó sọ́bsidì àti ìwà àbàjẹ́ tẹ́ ń wù nídìí sọ́bsidì àtàwọn olè míì náà tọ́jà yí pé wọ́n ti jẹ local government kí wọ́n tó lọ state nígbà wọn tó jẹ state tán wọn tó ti wá tẹ̀lé wá sàbújá láti wá jẹ àbújá ṣé wọn ò ní sẹ́ni àbí wọn ò ní bísínẹ́sì mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣe gọ́vnọ̀ rí lẹ́tọ́ lọ́ọ́ fi ṣe mínísítà àwọn tó ti jẹ nǹkan state rí ẹ mú wọn lọ ọbẹ̀ wọn àwọn èèyàn wọn mọ bí téèyàn ti máa jẹ nǹkan ju ní ìjọba lọ ẹnu wọn sì fẹ́ wọn ò lè jẹ nǹkan tọ́nọ́mà ẹlẹ́ẹ̀kejì gbogbo wa la lè máa bu yín báyìí kí ló dé play bí ìgbà pẹ́ serious bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀jọ̀pọ̀ ẹ̀ serious bẹ́ẹ̀ ṣe ń wùwà ọ̀jọ̀pọ̀ ẹ̀ serious àti ẹ̀rí kéde pé tí gbogbo nǹkan ó fi di aráàlú lọ́rùn o gbogbo owó oṣù wa o àpòsọ́nà mẹ́ta ẹ̀yọ̀kan láwọn mánéèjì méjì yòókù ìlà méjì yòókù a máa ná fáwọn aráàlú ni o táwọn títí ara ó fi di aráàlú síbẹ̀ mọ́tò bọ̀gìnì lẹ̀ há fúnra yín owó oṣù yín ẹ̀ tún fi kún báwọn yẹn tó ń rìpọ́ọ̀tù olè oríṣiríṣi ẹ wá ní wò ní gbé yín ṣépè ẹ wá ní ẹ lọ fọkàn balẹ̀ nígbà mélòó láà fọkàn balẹ̀ mélòó ẹ̀yin tẹ́ ń gbádùn tẹ́ ìmọ̀ àti jí àwa ẹ wá ní káwọ̀ fọkàn balẹ̀ ẹ̀yin wà nú èsì àwa ń bọ̀ ògùn nú oòrùn ẹ wá náwó sí ẹnu mọ́tò kẹ ẹ fọkàn balẹ̀ ẹ wò tí wọ́n bá he òkúta wọ́n fi fọ́ mọ́tò yìí ní ìṣe ẹ̀ lè jáde sáàrin wa mọ́ bẹ́ẹ̀ bá jáde wo ariwo tí wọ́n hó pé bàbá dé o olórí ibùdó wo wù
orí yóò pé kì í sáà lè mú ṣe àwọn ọ̀dẹ oríṣiríṣi tẹ́ ẹ̀ máa mú ṣe wọ́n lè máa mú àwùjọ ẹ ní ìdí kí gbogbo nǹkan sáré lóòkè báyìí ètò lóòkè láyé Buhari láàrin ọdún mẹ́jọ ni ẹ̀yìn pọ̀dún kan tẹ́ ti táìsì tiẹ̀ nígbà márùn èmi ní súná lọ́la ní ìsìn níṣẹ́ là ń mú túgbẹ́túgbẹ́túgbẹ́ ọlọ́mọdé ẹ̀ pọ̀ wá láǹṣẹ́ ládùá ẹ̀ka wà kẹ́ wá sàdúrà ẹ̀dẹ̀ tó pé ànídìí oúnjẹ arákùnrin ànídìí oúnjẹ kẹ́ ẹ̀ mùsùlùmí lọ lé iṣẹ́ gbọ́ ẹ má jókòó pọ́n àwọn tó ń wáyé pé ó bá àwọn díẹ̀ tí oúnjẹ wọn kà ní ẹ jẹ́ kí wọ́n jókòó ẹ mo ti ẹ̀ láì kí n rán àwọn yẹn ti gbọ́ mo ní wọn ò lè gbọ́ wọn ò lè kàkún gan ọ̀la ní ìsìn ẹ̀rù báyìí so bẹ́ẹ̀ bá ṣe á bọ́ọ̀la bẹ́ẹ̀ bá ṣe bá náà ní o torí nígbà wọn ní akówó lọ ra nǹkan ráìsì tá a lọ rè rà owó tá a fi ṣe ráìsì tá a lọ rè rà ó tó yí owó ráìsì tá a rà ráìsì ti di 80,000 naira òun èlò wọn ní èlò wá ń kọ́ wọn ní 70,000 naira n bò yàrá tó wá ní ẹ fi 5,000 naira kan kún owó tá a fi ṣe súná ní ìsìn ọ parí foundation lé tẹ́lẹ̀ kápẹ́tẹ́lẹ̀ ni gbọ́dọ̀ nígbà Buhari àkọ́kọ́ ọ parí ẹ̀ deleted wàláì tàláì ọ parí ẹ̀ deleted wàláì ó tó lé deleted bó ṣe wá rí káàkiri lọ́nà nítorí pé àwa tó ní aṣọ lára tó pọ̀ ní o ẹwẹ́ tí ò ní nírú opportunity tí a ẹ wò ọmọ kan pè mí ó ní ànàpọ̀lẹ̀ àmọ́ fẹ́ organize platform kan láti gba owó jọ fún ṣúná mi ọ̀ràn o má sì kéde pé kéde kankan ṣùgbọ́n mo yóò sọ fún un mo kà sọ fún un.